tá ti ń ṣe nítorí pé David ò sọ̀rọ̀ ọ̀tá ní Psalm 33 ní Psalm 33 continuation Psalm 32 ni torí David sọ fún wa ní Psalm 32 wípé ẹni tó bá ti rí ìdáríjì gbà látọ̀dọ̀ Ọlọ́run ó láti máa kọrin ní o kó máa yọ̀ nínú Ọlọ́run nítorí a ti dáríjì. But Psalm 32 kò wá sọ fún wa béèyàn ṣe máa kọ orin yẹn béèyàn ṣe máa yọ ayọ̀ yẹn kò sọ fún wa. But Psalm 33 ló ti wá sọ fún wa wípé ẹni tá a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tó dúró ṣíṣí nínú Ọlọ́run ẹni tó jẹ́ wípé Olúwa ti fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ Olúwa ti parẹ́ kúrò irú ẹni náà ó yẹ láti máa jó ó yẹ láti máa yọ̀ ó láti máa jọ́sìn ní gbogbo ìgbà. Then bó ṣe bá máa jọ́sìn náà Psalm 33 ló ti sọ fún wa irú nǹkan tó wà nínú ìjọ́sìn yẹn Psalm 33 ló ti sọ fún wa. Ẹni tí ò tiẹ̀ lè báyàn jọ́sìn ẹ̀tẹ́ pé tó bá kàn jọ́sìn tọ́lọ́run ò mọ̀ kó ń jọ́sìn ní Psalm 33 ni David ti sọ fún wa. Kí làwọn nǹkan tó wà nínú ìjọ́sìn kí là ń pè ní worship gangan kí ló láti wà nínú ẹ̀ kó tó ti pọ́ Ọlọ́run lè gba irú ìjọ́sìn bẹ́ẹ̀. David jẹ́ ká mọ̀ pé gbogbo ìjọ́sìn kan lọ́lọ́run ń gbà o èèyàn mìíràn lè sọ pé òun worship Ọlọ́run for 1 or 2 hours Ọlọ́run ò sì mọ̀ pé òun worship òun Ọlọ́run ò tiẹ̀ gbọ́ rárá òun dẹ̀ ń gbọ́ pé òun worship Ọlọ́run. So David jẹ́ ká mọ̀ àti ìdí tá a ṣe láti máa worship Ọlọ́run ìdí tá a ṣe láti máa jọ́sìn òní David jẹ́ ká mọ̀ ní Psalm 33. So ó sọ fún wa wípé irú orin tó yẹ ká máa kọ màá sì kàn ṣe example tó dà tẹ́lẹ̀ ibi tí mò ń lọ á lè tètè yé wa kí tó máa kọ sọ wọn dí tí David ti sọ pé aláti máa yin Ọlọ́run. Mo fẹ́ lọ àwọn orin méjì kan mo fẹ́ kẹ́yìn fúnra yín tá a bá ṣe tán ẹ jókòó kẹ́ wo àwọn orin méjì yẹn kẹ́ wò wọ́n síra wọn kẹ́ wo eléyìí tó fi ògo fún Ọlọ́run kẹ́ wo eléyìí tó jẹ́ pé nípa tara lásán ni kó fi ògo fún Ọlọ́run. Kò wo bí mo ṣe ń hùwà kò wo bí mo ṣe ń ṣe kò wo bí mo ti ń sọ̀rọ̀ ó ṣáà ń tọ́jú mi lójoojúmọ́. Ìkejì ọwọ́ Olúwa tó ń ṣiṣẹ́ agbára ìyanu lọ́rọ̀ rẹ̀ tó ní ayé ní padà orísun ìyè orísun tí kì í gbẹ̀ni ọwọ́ Olúwa tó ń ṣiṣẹ́ agbára. Nínú àwọn méjèèjì yẹn ẹ wo eléyìí tó fi ògo fún Ọlọ́run ẹ wo èyí tó sọ̀rọ̀ ń pa Ọlọ́run ẹ wo èyí tó sọ̀rọ̀ ń pa iṣẹ́ Ọlọ́run ẹ wo èyí tó sọ̀rọ̀ ń pa ètò Ọlọ́run. So nǹkan tí David ń tra àti kọ́ wa nìyẹn wípé kò kì í ṣe gbogbo orin ló jẹ́ worship tàbí fi yin Ọlọ́run. Àwọn nǹkan tá a máa rí nínú orin àwọn nǹkan tá a bá fúnra wa gan máa ṣe àwọn nǹkan tó láti wà nínú nǹkan tá à ń pè ní ìjọsìn òun ló kọ́ wa ní Psalm 33. So David ń sọ fún wa wípé nínú ìjọsìn nǹkan mẹ́ta láti wà níbẹ̀. Bóyá ẹ fi ń kọrin ni ẹ fẹ́ fi gbé Ọlọ́run ga ni o àbí ẹ kàn fi ń porúkọ Ọlọ́run ẹ fi ń gbé Ọlọ́run ga ni o ó láti ní àwọn nǹkan mẹ́ta nínú. Tí ò bá ti ní àwọn nǹkan mẹ́ta nínú kò kìí ṣe ìjọsìn kò kìí ṣe orin tó yẹ kí a fi gbé Ọlọ́run ga. Èkíní David sọ pé ìwà Ọlọ́run a mọ̀ pé kárátà Ọlọ́run ìfẹ́ ni ìwà ẹni tó bá mọ Ọlọ́run a mọ̀ pé Ọlọ́run yìí Ọlọ́run ìfẹ́ ni. God is love. So gbogbo nǹkan tí a máa fi jọ́sìn aláti máa fi rẹ́fẹ́rẹ́nsì sí wípé ìwà Ọlọ́run lélẹ́yìí òdodo ni olódodo lọ́lọ́run is a righteous God. So ó láti ní í ṣe pẹ̀lú òdodo ẹ mọ̀ pé tí òdodo bá dẹ̀ ti dé ìdájọ́ wà níbi tí òdodo bá ti wà torí ẹni tí ò bá ṣe dáadáa Olúwa á dá lẹ́jọ́ bó ṣe rí ẹni tó bá ṣe dáadáa Olúwa á dá lẹ́jọ́. So ìkan tọ́lọ́run bá sọ pé ká má ṣe tó bá wà nínú orin irú orin bẹ́ẹ̀ kò à lè fi jọ́sìn. So
Dáfídì sọ pé ìwà Ọlọ́run, òdodo Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run, everything about the character of God ó gbọ́dọ̀ wà nínú nǹkan tá a fẹ́ fi ṣe ìjọsìn. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ó láti ní ọ̀rọ̀ rẹ̀ nínú. Tẹ́ bá gbọ́ orin kejì tí mo kọ tó sọ pé ìyanu lọ̀rọ̀ rẹ̀ tó yí ayé mi padà, ọ̀rọ̀ rẹ̀ ló máa ń yí ayé èèyàn padà. Ó láti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú. Tí ò bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú, kò kí ń ṣe ìjọsìn. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yẹn gangan ni Jésù Kristi fúnra wọn gangan. Òun ló ti jẹ́ pàtàkì tó jẹ́ pé ó láti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú. Ìkẹta, ó láti ní ètò pláàni Ọlọ́run. Ṣé orin yẹn sọ pé ìyanu ni ọ̀rọ̀ rẹ̀ tó yí ìgbé ayé mi ó ń yí padà sí rere. Nítorí Olúwa ní ètò. Ètò Ọlọ́run ní pé tí mo bá ti di àtòbí, mi ò tún ní kú ikú kejì mọ́. Ìjọba ọ̀run wà fún mi, mo ti di ọmọ ajogún ìgbàlà, mo ti di ajogún ìjọba ọ̀run. You see? So ó ní ètò fún ẹ tó bá ti gbàgbọ́, tó bá ti gba Jésù Kristi, tó ti tẹ̀lé Ọlọ́run. Olúwa ní ètò fún gbogbo wa. So ètò yẹn, ètò Ọlọ́run yẹn, pláàni Ọlọ́run yẹn, ó láti wà nínú ìjọsìn, nínú orin. Tá bá ń farabalẹ̀ wo àwọn orin tá fi ń jọ́sìn, tá fi ń praise Ọlọ́run, a máa rí àwọn tó wà ńbẹ̀ tó jẹ́ wípé orin eléyìí a lè fi jọ́sìn, orin eléyìí a lè fi jọ́sìn. So David jẹ́ ká mọ̀ ní Psalm 33 irú orin tá lè fi jọ́sìn. So ètò Ọlọ́run, pláàni Ọlọ́run ó ṣe pàtàkì nítorí pé kò sí ẹni tó lè yí ètò Ọlọ́run padà. So à ń yin Ọlọ́run nítorí ètò rẹ̀ tó ti ní fún wa. À ń yin Ọlọ́run nítorí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí ọ̀rọ̀ tó ti sọ. Tó bá ti sọ ọ̀rọ̀ rẹ̀, ó máa ń mú wá sí ìmúṣẹ ni. Òun wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run. Ọba tó máa ń gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ, òun ni Ọlọ́run. So ìwà Ọlọ́run, ìdájọ́ ẹ̀, òdodo ẹ̀, mímọ́ ni, gbogbo nǹkan láti jẹ́ mímọ́. So omi tí ò bá ti ní mímọ́, kò wo bí mo ṣe ń ṣe kò kéà. Mo lè lọ commit adultery kí n dé ìsókè. Mo lè fornicate kí n dé ìsókè. Mo dẹ̀ lè mú nǹkan tí ò ṣe tèmi lọ́fíìsì ìsókè. Ìyẹn ò kì í ṣorí mímọ́. Ẹ rí i pé kò sí mímọ́ ń bẹ̀. So irú gbogbo àwọn nǹkan yẹn, orin tí ò bá ti jẹ́ wípé ó ní nípa ìwà Ọlọ́run, ó ní nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó ní nípa ètò Ọlọ́run, Dáfídì jẹ́ ká mọ̀ pé kò kì í ṣe irú orin tó yẹ ká máa kọ nìyẹn. Àwọn tá a máa kọ ó láti ní àwọn nǹkan mẹ́ta tí Dáfídì sọ̀rọ̀ lórí. So kí ni gbogbo èyí túmọ̀ sí? Ó kàn túmọ̀ sí pé àwa onígbàgbọ́ á láti gbẹ́kẹ̀lé Ọlọ́run, á láti gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, á láti gbẹ́kẹ̀lé ìwà Ọlọ́run, á láti gbẹ́kẹ̀lé ètò pláàni Ọlọ́run, nítorí a ti jẹ́ alábàápín pẹ̀lú Jésù Kristi. A ti di property Ọlọ́run, à ń ṣe tiwa mọ́ tá bá ti lè gbàgbọ́ nínú Ọlọ́run. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ó ti wá fún wa. Ìfẹ́ Ọlọ́run yẹn ó lágbára púpọ̀. Ìfẹ́ yẹn òun la ṣe máa ń kọrin the steadfast love of the Lord never ceases. Ìfẹ́ Ọlọ́run yẹn fún ẹ tó bá ti gbàgbọ́ ni o, tó dẹ̀ dúró ṣinṣin nínú ẹ̀. Ìfẹ́ Ọlọ́run yẹn ó ju gbogbo àwọn ológun mílítírì kan para wọn pọ̀ the whole world. Ìfẹ́ Ọlọ́run yẹn á fúnyàn ní ìṣẹ́gun. Ojú Ọlọ́run yẹn ó máa bá wa káàkiri ni. Ó máa bá wa káàkiri ni. Kò ní fi ṣe nǹkan tá à ń go through. Ojú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. So a ní láti ní ìgboyà láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ju pé ká gbẹ́kẹ̀lé ara wa, nítorí pé a lè yí nǹkan kan padà fúnra wa. Ọlọ́run yìí nìkan òun ló lè yí nǹkan padà. So pé ta bá lè mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì, ìwà Ọlọ́run ṣe pàtàkì, ètò Ọlọ́run ṣe pàtàkì, a jẹ́ ń gbé Ọlọ́run ga pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn, ó máa jẹ́ kí ìrètí wa nu Jésù kó lè dúró gidi. Ká nírètí nítorí àmọ́ pé gbogbo ìlérí tó ṣe fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òun bá ti sọ fún wa, a lè ní ìrètí pé òótọ́ ni. Àti pé ta bá kúrò láyé ń bí ibi tá à ń lọ, ibi tọ́lọ́run ṣèlérí fún wa, òótọ́ ni. Ó máa jẹ́ ká ní ìrètí nínú Ọlọ́run. So Dáfídì sọ àwọn ọ̀nà téèyàn lè fi gbà láti gbé Ọlọ́run ga. Kò kì í ṣe ń pa orin nìkan o. Tá bá jó, à ń gbọ́ Ọlọ́run ga. Tá bá pariwo, kò kì í ṣariwo lásán o. Ariwo téèyàn pa tó ní í ṣe pẹ̀lú focus ká gbójúlé Jésù Kristi. Ṣe mọ̀ pé ariwo, shout, laughter, gbogbo ọmọ kìíní yẹn mystery ni wọ́n. Ẹ mọ̀ pé Ọlọ́run máa ń fi wọ́n jagun nínú Bible.
ìgbà tí odi Jẹ́ríkò máa fọ́ kí lọ́lọ́run nìkan ṣe ó nìkan pariwo ó nìkan ṣáòtù nígbà tán sì pariwo odi Jẹ́ríkò dẹ̀ wó lulẹ̀ ariwo lásán ló fi wó odi Jẹ́ríkò ló fi wó lulẹ̀ tó bá sì fẹ́ mú ọ̀tá báyìí ẹ̀rín ni so téèyàn bá kàn rẹ́rìn you just ẹ̀kàn jí lóru ẹ̀kàn bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn in the Holy Ghost you just begin to laugh that's why you see people under the anointing ṣe pé wọ́n máa rẹ́rìn so téèyàn bá kàn rẹ́rìn pẹ̀lú focus ń jẹ́ lórí Jésù Kristi ni o baba ńlá mystery ni torí Bible fún rẹ̀ sọ fún wa pé he that sits in heaven shall laugh nígbà táwọn ọ̀tá bá ń plan nǹkan ibi tá ń múra gbogbo nǹkan tó fẹ́ ṣe Olúwa kàn máa wò wọ́n lọ́rùn ni Olúwa kàn máa rẹ́rìn ni so mystery ni baba ńlá mystery òní laughter in the spirit àti pé ká pariwo so David sọ wípé a lè pariwo nígbà tá a bá fẹ́ jọ́sìn a lè you can laugh and you can dance ẹ dẹ̀ lè lu ìlù ẹ lò oríṣiríṣi nǹkan láti fi gbé Ọlọ́run láti fi gbéga so ní Psalm 33 yẹn ó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo agbára ti Ọlọ́run ni kò sí agbára kankan lẹ́yìn agbára Ọlọ́run ó jẹ́ ká mọ̀ yìí pé agbára Ọlọ́run yìí ó lè mú nǹkan tí kó mú nǹkan ńlá kó dẹ̀ mú jáde lára nǹkan tí ò sí fẹ́mọ̀ á kàn dẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀ let there be á dẹ̀ rí bẹ́ẹ̀ tó kí wọ́n bá ti sọ láìsí nǹkan kan tó wà tẹ́lẹ̀ ni o á dẹ̀ sọ pé let there be bó ṣe dá ayé àti ọ̀run nìyẹn tó bá kàn ti sọ ọ̀rọ̀ rẹ̀ báyìí á dẹ̀ múṣẹ á dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ tó pẹ́ ká mọ̀ pé kò sí agbára kankan èyí tó lágbára tó agbára Ọlọ́run yìí then pé Ọlọ́run yìí o mi tẹ̀ mọ́ Yorùbá omniscient Ọlọ́run yìí gbogbo nǹkan ló ń rí o níbi tó jókòó sí lọ́run kò sí nǹkan tí kò rí bá a ṣe ń ṣe Bible study yìí ó rí ẹnìkankan nínú wa kò kí ṣe pé ó kàn rí wa nìkan ó tún rí ọkàn wa ọkàn ń kálukú níbi tá a wà right round báyìí gbogbo wa ló ń wò so Ọlọ́run yìí kò sí nǹkan kan tí kò rí o ó dẹ̀ mọ̀ ọkàn tó ń kálukú wa ń ṣe ó mẹ́ni tó jẹ́ aláìṣòótọ́ láàrin wa ó sì mẹ́ni tó jẹ́ olódodo láàrin wa so David sọ pé gbogbo nǹkan lọ́lọ́run yìí gbogbo ẹ̀ lórí then ní Psalm 33 náà ó jẹ́ ká mọ̀ pé God is sovereign o Ọlọ́run ló ní ìjọba lórí ohun gbogbo o kò sí ẹni tó lè bà ètò Ọlọ́run jẹ́ o kò sí alágbára kankan Nebukadnezar try ẹ̀ kò sí alágbára kankan Pharaoh try ẹ̀ wọ́n máa ń tẹ́ni o kò sí alágbára kankan tó lè sọ pé òun sì lágbára òun fẹ́ bà ètò Ọlọ́run jẹ́ kò possible David jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan tó lè bà ètò Ọlọ́run jẹ́ ló jẹ́ ká mọ̀ pé ìfẹ́ Ọlọ́run yìí ìfẹ́ tọ́lọ́run ní sí àwọn èèyàn rẹ̀ pé ìfẹ́ tí ò lábà wọ́n ni ìfẹ́ tí ò kú ìfẹ́ tí ò lè kùnà òun lọ́lọ́run ní sí àwa èèyàn rẹ̀ ó jẹ́ ká tún wá mọ pàtàkì tó wà ní pé ká gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run pé tó bá ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà ó ní láti gbé gbogbo ọkàn rẹ̀ kó gbélé Ọlọ́run kó má tiẹ̀ tún rò pé nǹkan kan tún wà tó tún lè ran òun lọ́wọ́ àbí pé òun fúnra òun lè ran ara òun lọ́wọ́ kó gbé gbogbo ọkàn rẹ̀ pátápátá kó gbé sórí Ọlọ́run kó mọ̀ wípé gbogbo agbára ti Ọlọ́run yìí ni ẹ jẹ́ ká tiẹ̀ rò Ọlọ́run yìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí Ọlọ́run tí kò kí ń kú ni o gbogbo àwọn mìíràn tán bá ṣèlérí olórí ìlú kan tó bá ṣèlérí pé má wọ́rì lọ́la ó máa ràn ẹ́ lọ́wọ́ ó lè dọ̀la kó má jí mọ́ end of discussion nìyẹn o ṣùgbọ́n Ọlọ́run yìí kò kí ń kú o Ọlọ́run yìí kò kùnà rí o he has never failed o kò ṣe pé bóyá ó fail lẹ́ẹ̀kan tó wá tuntun ṣe he has never failed kò kùnà rí ẹ̀rí kó tó láti gbẹ́kẹ̀lé ẹ̀rí kó tó láti gbára lé Ọlọ́run yìí kò kì í sùn o ó dá oorun ní ọkọ̀ kò kì í sùn nítorí pé ó ń wo gbogbo wa ó ń wò wá báyìí nígbà táwọn bá ń sùn níṣẹ́ ló ń ṣọ́ gbogbo wa tó ń wò wá oúnjẹ ló jọba lórí ohun gbogbo ọ̀rọ̀ rẹ̀ sì rèé kò sẹ́ni tó lè yí padà ó di dandan kó wá sí ìmúṣẹ so David sọ pé kí gbogbo ayé kó bẹ̀rù Ọlọ́run yìí o kó bẹ̀rù Ọlọ́run yìí o Ọlọ́run yìí kì í ṣe kó kàn lè pààyàn nìkan o tó bá tún pààyàn á tún mú sóòlù ẹni yẹn á tún pààrọ̀ lọ sí ọ̀run àpáàdì so David sọ pé irú Ọlọ́run bẹ́ẹ̀ kí gbogbo ayé kó bẹ̀rù irú Ọlọ́run yìí kó bẹ̀rù ẹ̀ so ó jẹ́ ká máa pàtàkì tó wà ní pé ká máa jọ́sìn ṣẹ́ni pé à ń wọ́ṣìpù Ọlọ́run yìí ó sò lágbára tó jẹ́ wípé
ó lè mú ìtúsílẹ̀ téèyàn bá worship Ọlọ́run lóòótọ́ lọ́nà tó yẹ kéèyàn ṣe worship Ọlọ́run. Ó máa ń mú ìtúsílẹ̀ deliverance, ó máa ń jẹ́ kó ṣẹlẹ̀. Ó máa ń jẹ́ kí nǹkan tí èèyàn ti rò pé òun sì lè ṣe, Ọlọ́run lè lọ sí future kó dẹ̀ mú wá sí present nígbà téèyàn bá ń worship Ọlọ́run. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìlérí Ọlọ́run kó come to pass. Ẹ̀pẹ́ nígbà tí Jésù Kristi fúnra wọn nígbà tó máa wọ Jerusalem triumphant entry ẹ̀ kí ló ní kàn ṣe, ìṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, ìṣe ni wọ́n ń kọrin tó ń gbé Ọlọ́run ga, tó ń mú màrìwò tí wọ́n fi ń kọrin tí wọ́n fi ń gbé Ọlọ́run ga. Tá a bá gbé Ọlọ́run ga bẹ́ẹ̀ nǹkan míì ní bá ṣẹlẹ̀, nítorí wọ́n láti gbé Ọlọ́run ga kí Jésù Kristi kó lè ṣe nǹkan tó fẹ́ ṣe ní Jerusalem yẹn. So a ti mọ̀ Paul and Silas, a ti mọ̀ lórí òkè yìí pé nígbà tó dé wọ́n sínú ẹ̀wọ̀n kí ni wọ́n ṣe? Wọ́n gbàdúrà. Nígbà tó gbàdúrà tí nǹkan kan ò ṣẹlẹ̀, kí ni the next thing tí wọ́n ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Nígbà tó sì bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, Olúwa sì tú wọn sílẹ̀ kúrò nínú ìdè. So ó pàtàkì ká máa worship Ọlọ́run. David jẹ́ ká mọ̀. So gbogbo verses tó wà ní chapter 33 gbogbo ẹ̀ la lè fi ṣe ọ̀rọ̀ yànjú torí gbogbo ẹ̀ ló ṣe pàtàkì. But ìkan ni mo máa sọ̀rọ̀ lé lórí, just one, nípa biblical worship ni. Nítorí pé worship yìí gan-an, pé à ń jọ́sìn yìí, ó yẹ ká tiẹ̀ wá nǹkan ṣe sí ní àwọn ìjọ Ọlọ́run. Nínú ìjọ nígbà mìíràn, nígbà worship bí a ti ń bá lajú, ẹ máa rí èèyàn míì lè máa lo fóònù, à ń worship Ọlọ́run ni o. Èèyàn míì á máa wo ẹni tó wọlé, èèyàn míì aṣọ tí èèyàn mìíràn wọ̀ ló máa wò nínú ṣọ́ọ̀ṣì. Sí èèyàn míì tẹ́ bá ní àgbà wá ní àgbà tá à ń jọ́sìn yẹn mo rí àyàwó pásọ̀ wọlé wọ̀ nǹkan tó wọ̀, aṣọ yóò ti wọ̀ 2 weeks ago. You see, àwọn worship Ọlọ́run ni o. Ẹjọ́ ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wọ́n lọ jọ́sìn? Wọ́n ò jọ́sìn. Torí nígbà tá a bá dẹ̀ ń wo African movie tó dùn mọ́ wa, a ní fẹ́ kí nǹkan kan tiẹ̀ dí wa lọ́wọ́ rárá. Níṣẹ́ la máa tẹjú mọ́ movie yẹn. Especially irú èmi tí mo láìkí bọ́ọ̀lù yìí. Tó bá ń gbá bọ́ọ̀lù, mi kì í fẹ́ kéèyàn kankan mi kì í fẹ́ distraction kankan rárá. Máa tẹjú mọ́ ni. Bá ṣe máa tẹjú mọ́ Jésù Kristi nígbà tá a bá ń worship nìyẹn. Tá a bá ń jọ́sìn, kò ń ṣe irú ijó tá à ń jó yẹn la pé mo ń change style. Iye kọ́ ni ìjọsìn. A láti gbójú wa sórí Jésù Kristi tá à ń worship yẹn. Ọlọ́run tá à ń sìn, tá à ń jó, tá à ń forin gbéga yẹn. Gbogbo ọkàn wa láti wà lọ́dọ̀ Jésù Kristi. Lórí òkè Síónì, ẹ máa rí láàárọ̀ nígbà tó bá ń worship gbà mìíràn. Àwọn ìyá wa máa complain ní pé àwọn kan pariwo kí irú èèyàn bẹ́ẹ̀ ò jọ́sìn, kò bá wa jọ́sìn. Ẹ jẹ́ kí n fi Mínísítà Ọlọ́mọ ṣe example, mo mọ̀ pé wọ́n ní mind. Ṣé mo pé tí Mínísítà Ọlọ́mọ bá ti ń worship, tí ìyàwó àti Olúwa bá tiẹ̀ ń pè wọ́n ṣe pé Mínísítà Ọlọ́mọ ò kì í gbọ́. You know why? Because Mínísítà Ọlọ́mọ ti focus. Because when you are worshiping God, your attention must be on the Lord Jesus Christ. Otherwise, you are just worshiping yourself. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òní biblical worship. Báwo ni Bíbélì ṣe sọ pé ká ṣe máa jọ́sìn? David sọ fún wa ní Psalm 33. Ẹ lè pè ní true worship, ẹ lè pè ní biblical worship. Tọ́rọ ó ní bẹ́ẹ̀yàn ṣe máa dúró kó tó di pé ìjọsìn èèyàn Ọlọ́run á lè tà. So lábẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ pé kí ni ìjọsìn, pé kí la ṣe ń pè ní ìjọsìn pàápàá. Báwo la ṣe lè jọ́sìn? Kí ni ìdí tá a fi láti máa gbé Ọlọ́run ga? Gbogbo ẹ̀ máa kàn kó pọ̀ under biblical worship so that a lè kà tá a bá wá ń kà lọ màmá try àti ṣe explanation pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀mí mímọ́. So biblical worship, àwọn nǹkan tí a kò gbọ́dọ̀ gbàgbé láé ní àwọn àkókò ìjọsìn wa, àwọn nǹkan tó jẹ́ pé aláti máa rántí pé lákòókò ìjọsìn irú nǹkan bíi eléyìí mi ò gbọ́dọ̀ gbàgbé. Tá a bá fẹ́ kí ìjọsìn wa kó jẹ́ ìtẹ́lọ́rùn fọlọ́run, tó ní gbogbo ìjọsìn kan lọ́lọ́run gbà. Ohun àkọ́kọ́ ni wípé ẹni tí kò bá jẹ́ olódodo, ẹni tí kò bá dúró ṣinṣin nínú Ọlọ́run kò lè jọ́sìn, ó lè máa kọrin kó máa jó o, ṣùgbọ́n
kò kí ń ṣe ìjọsìn là ń pè yẹn o. Ìyẹn ò kí ń ṣe ìjọsìn. Nítorí pé áńgẹ́lì ò lè gba ìjọsìn. Ọlọ́run fúnra wọn gangan ló máa ń gba ìjọsìn. Ojú Ọlọ́run sì rèé kò lè wo ẹ̀ṣẹ̀. So nígbà tí ẹni tó ń sùn sínú ẹ̀ṣẹ̀ nígbà tó bá lóun ń gbé Ọlọ́run ga, Olúwa ò ní rí ẹ̀ṣẹ̀ yẹn, ó máa ń bo ẹni yẹn, kò ní jẹ́ kó Ọlọ́run rí because ojú Olúwa ò lè wo ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ á bò. So a lè jẹ́ 1,000 ní chọ́ọ̀chì ká máa wọ́ṣìpù. Ó lè jẹ́ pé 40-100 people péré ló gòkè tí Ọlọ́run mọ̀ pé èèyàn ẹ̀ tó ń wọ́ṣìpù òun nìyẹn. Ṣẹ́rí ní ìwà gbogbo wa là ń jó, gbogbo wa là ń kọrin. Ṣùgbọ́n ó ní worship tọ́lọ́run lè rí látọ̀run. Ó ní worship tọ́lọ́run lè gbà bí pé ẹni yìí ó ń gbé ní ga. Ó láwọn tọ́lọ́run tiẹ̀ ní gbọ́ rárá. Dáfídì jẹ́ ká mọ̀ Psalm 33 wípé aláìṣòótọ́ kò lè worship Ọlọ́run. Olódodo òun ló láti worship Ọlọ́run. So ìjọsìn gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Orin tá à ń kọ, gbogbo nǹkan tá a fẹ́ fi jọ́sìn yẹn ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tọ́rọ̀ Ọlọ́run ò bá ti sí nínú ẹ̀, ìyẹn ò kì í ṣe ìjọsìn o. Orin tá à ń kọ, tá à ń jó oríṣiríṣi àwọn ijó, kò sí ká tó rán ká jó ijó, a lè jó ijó tó wù wá fọ́lọ́run wa o. Ṣùgbọ́n kó má jẹ́ pé ijó yẹn ló máa jẹ́ nǹkan tá a fi ń jọ́sìn, kó má jẹ́ pé òun gangan ni focus wa, kó má jẹ́ pé ìyẹn là ń concentrate lé, kó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ìjọ sáfẹ́ orin tá à ń kọ yẹn, kó jẹ́ pé òun ọ̀pọ̀lọpọ̀ ló kàn máa kọrin tákàn worship church nígbà tó bá ti lọ tán, orin yẹn ò ní nínú kò tiẹ̀ rántí. But tá a bá ń kọ orin tá à ń gbé Ọlọ́run ga, ọ̀rọ̀ yẹn bá ṣe fi ń worship Ọlọ́run yẹn, ọ̀rọ̀ yẹn á máa ṣẹlẹ̀ nínú ayé wa ni nítorí ìlérí Ọlọ́run ni. Ọ̀rọ̀ yẹn á máa wá sí ìmúṣẹ nítorí pé a mọ̀ we are conscious of it, but ó kàn jẹ́ jójójójójójójó. Orin tán kọ yẹn ó kàn dùn mọ́ ẹni, ọ̀rọ̀ iná ó ti ẹ̀ meditate lórí ọ̀rọ̀ yẹn, ó ti ẹ̀ mọ dáàbò pé àkàn kọrin tábàdẹ̀ ti kọrin tán àtúndélé àti àgbẹ̀ pé a ti kọrin nítorí orin yẹn gangan kò mínísítà sí wa, orin yẹn ò ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wa. So gbogbo nǹkan orin o, ìlú o, gbogbo ẹ̀ ó láti jẹ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀ láti jẹ́ pé it must be centered on God o, it must be God-centered pé à ń wo Jésù Kristi báyìí ẹ̀ tá à ń gbéga. Bó jẹ́ lórí ìtẹ́lẹ̀ ti fẹ́ máa wò ó, bó jẹ́ lórí igi àgbélébùú ní ìsókè, ẹ bá ti ṣe rí Jésù Kristi rí bóyá ó ṣe yọ sí yín rí, you just focus your attention on him when you are praising him. O mo ṣe fún wa ní àwọn example orin méjì yẹn ká lè lọ wo àwọn méjèèjì fúnra wa so that tábà wá ń kọ orin a máa wò pé orin yìí ṣe lè tẹ ìgbọ́ Ọlọ́run ga fúnra wa, a máa mọ̀ pé kò sọ̀rọ̀ Ọlọ́run ń bẹ, kò sí ètò Ọlọ́run ń bẹ, kò sí ìwà Ọlọ́run ń bẹ, irú orin bẹ́ẹ̀ àní máa kọ́ mọ́. So àwa fúnra wa tá a bá ń lọ church especially tá a bá ń lọ church ẹjọ́ torí nígbà mìíràn a lè rò pé àti ẹlẹ́ṣẹ̀, a lè rò pé at least mi ti ẹ̀rẹ́ṣẹ̀ tí mo rántí pé ó yẹ kí n jẹ́wọ́ or something. Ṣùgbọ́n the fact pé à ń lọ gbé Ọlọ́run ga, à ń lọ jọ́sìn, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa, mo fẹ́ lọ gbé ọ ga, mo fẹ́ lọ yìn ọ́ nínú tẹ́ḿpìlì rẹ lọ́jọ́ ìní Olúwa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò tiẹ̀ mọ̀, torí ẹ̀ṣẹ̀ máa ń wà ńgbà míì by error or by omission. Téèyàn ò ní mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, ìyẹn là ń ṣe mọ̀, ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀. So èèyàn máa sọ pé Olúwa fẹ̀jẹ̀ rẹ fi yà mí sí mímọ́, kí ìyìn tí mo fẹ́ lọ yìn yìí Olúwa kó lè di ìtẹ́wọ́gbà. Mi kàn fẹ́ lọ lásán, mi fẹ́ lọ chọ́ọ̀chì kíkan lọ 3 hours kí n dẹ̀ dé nothing to show for it. No, mo fẹ́ lọ gbé ọ̀gá. Olúwa wẹ̀ mí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti lè ṣẹ̀, dáríjì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí. So a ti mọ́, tá bá ti wá mọ́, tá bá wá lọ gbé Ọlọ́run ga, tá dẹ̀ focus sí, tá gbé ọkàn wa, tá gbélé Ọlọ́run tá à ń sìn, tá à ń yìn yẹn, a máa rí pé ìyàtọ̀ gan máa wà nígbà tá a bá ń worship Ọlọ́run. So ní àkókò ìjọsìn a gbọ́dọ̀ máa so èèyàn míì nǹkan tó máa jẹ ní lunch nígbà tó bá ti kúrò ní church à ń ṣèjọsìn lọ́wọ́, ó ti máa Google restaurant tán máa lọ nígbà tán bá kúrò ní church. Hábà
tá bá ti ń worship Ọlọ́run gbogbo ọkàn wa á láti gbélé Ọlọ́run lọ́wọ́ ká má jẹ́ kí Sátánì mú ohunkóhun wá sínú ọkàn wa lákòókò náà. Ẹ jẹ́ ká gbé ọkàn wa. Ẹ̀yin máa rí téèyàn bá sick gan, when you go to the church and worship God pẹ̀lú corporate kìíní tó wà ń bẹ̀ yẹn, you will get your healing. Deliverance máa ń ṣẹlẹ̀, ìtúsílẹ̀ máa ń ṣẹlẹ̀. Because when you focus on God and you are worshiping Him in spirit and in truth, there's no way He won't touch you. There's no way He won't touch you. But tó dí pé a kì í gbẹ́kàn wá sí, ọkàn wa ti pín yẹ́lẹyẹ̀lẹ, you know, àwọn nǹkan tá a fẹ́ ṣe nígbà tá a bá ti kúrò ní church gbogbo yẹn. So a kàn wá ń bẹ̀ ní àrílì ìjọsìn. So ẹ̀jọ́ ìjọsìn wa ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. It must be centered on God o. Ó láti jẹ́ pé gbogbo ẹ̀ àtijọ́ tá à ń jó ìlú gbogbo nǹkan must be centered on God. Torí David sọ fún wa wípé ẹni tó máa yin Ọlọ́run ó láti jẹ́ olódodo, ẹni dídúró ṣinṣin. Òun ni ìyìn Ọlọ́run, òun ló dùn ní ẹnu rẹ̀. Because ó nídìí tó jẹ́ pé ẹni tó dúró ṣinṣin ẹni tá a ti dáríjì ó yin Ọlọ́run torí ìlérí tọ́lọ́run ti ṣe fún un. Nítorí ó mọ̀ wípé ìlérí ayọ̀ wà, gbogbo ìlérí tọ́lọ́run ṣe fún Jésù Kristi ló jẹ́ fún òun náà. Àti pé táyé yìí bá ti ẹ̀jẹ̀ wá parẹ́ tán, ó mọ̀ pé òun máa bá Jésù Kristi jọba. Ìdí tó ṣe láti máa gbé Ọlọ́run ga, láti máa dùn nìyẹn. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé aláìṣòótọ́, ẹni tí ò ṣòdodo, kò sí ìlérí kankan tó wà fún un ju pé kọ́lọ́run ṣàánú fóun nìkan. So David sọ wípé aláti jẹ́ ẹni tó dúró ṣinṣin nínú Ọlọ́run láti lè máa jọ́sìn fún Ọlọ́run. Àti wípé nígbà tá a bá tún jọ́sìn fún Ọlọ́run, ẹni tó bá mọ ìlú lù kó lù kó fi gbé Ọlọ́run ga. Ó mọ jìtá ta, taborí ló máa ń lò. Bọ́ tó bá tẹ̀ wá ní gbogbo yẹn, ohun èlò onímẹ́wàá àbí bọ̀tẹ́ bá ti David ń pè ìkáwọ́ wa mẹ́wẹ̀ẹ̀wá ni o. Ọwọ́ wa méjèèjì yìí tó ní ìka mẹ́wàá. A lè fi pàtẹ́wọ́ ká fi gbé Ọlọ́run, ká fi gbé ga. David sọ pé gbogbo nǹkan tá a bá ní ni ká lò láti fi gbé Ọlọ́run, láti fi gbé ga. So the last thing nípa biblical worship yẹn ni wípé ìjọsìn gbọ́dọ̀ ní ayẹyẹ. There must be joy. Ayọ̀ láti wà tá a bá ń gbé Ọlọ́run ga. Ẹ lè máa gbé Ọlọ́run ga kójú yín lé kókókókókókókó. À ń ṣe worship, à ń gbọ́ Ọlọ́run ga nú ìjọ. Ojú yín dẹ̀ lé kókókókókókókó. Hábà tálá wá ń gbé ga. Ayọ̀ gbogbo kan tó bá sì ń ṣe wá láti fi sílẹ̀ tá a bá ti fẹ́ gbé Ọlọ́run ga. Ká dúró síwájú Ọlọ́run tó ní ayé, tó ní ọ̀run. Ọba tí kò sí ohun tí kò lè ṣe. The unchanging changer ni. Nǹkan tí ò ṣe é yí padà, òun ló máa ń yí padà. Ọlọ́run tó jẹ́ pé kò sóhun tó ṣòro ó ṣe fún. Òun ló lágbára lórí ohun gbogbo. Gbogbo nǹkan tó ń ṣe wá ká fi sílẹ̀. Ẹ jẹ́ ká ayọ̀ Ọlọ́run kó kún inú wa. Ká yọ̀, ká gbé Ọlọ́run yìí ga. Ká pariwo hallelujah. Ká rẹ́rìn-ín kí inú wa dùn. Nígbà tá a bá ń gbé Ọlọ́run ga. Nígbà tá a bá ń gbé Ọlọ́run ga. So ká má gbàgbé, focus on God. Gbọ́kàn rẹ lé Jésù Kristi tá à ń yìn. Yìn Ọlọ́run láti inú ọkàn rẹ wá, kí gbogbo ara rẹ, gbogbo nǹkan tó wà lára rẹ kó yìn Ọlọ́run, ká dẹ̀ reference him and celebrate, ká yọ̀, ká máa yọ̀ nínú Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ọ̀rọ̀ ìyànjú kan tá a fẹ́ sọ nìyẹn. Psalm 33, ẹ jẹ́ ká kà á. Orin ayọ̀ sí Ọlọ́run ni, orin ìyìn ni. Psalm 33, orin ìyìn ni. David sọ ní verse 1 ó ní, ẹ máa yọ̀ ní ti Olúwa, ẹ̀yin olódodo. Nítorí ó ti sọ fún wa ní Psalm 32 verse 11 wípé ẹ̀yin tẹ́ ti rí ìdáríjì gbà o. Ẹ̀yin tẹ́ ti rí ẹ̀ṣẹ̀ yìí jì. Ẹ máa hó ìhó ayọ̀ sí Ọlọ́run. Ẹ máa kọ orin o. Ẹ̀yin tẹ́ nírètí nínú Olúwa. So ní verse 1 ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ẹ máa yọ̀. English Bible say ẹ sọ shout, ẹ pariwo ni. Ẹ pariwo ni. Ẹ máa yọ̀ ní ti Olúwa, ẹ̀yin olódodo. Olódodo ni o. David sọ pé nítorí ó give reason,
nítorí tí ìyìn yẹ fún ẹni dídúró ṣinṣin ni ìyìn yẹ fún o. Ìyìn ò yẹ fún aláìṣòótọ́, because aláìṣòótọ́ bá kàn yin Ọlọ́run ò rí o. Ẹ̀ṣẹ̀ máa ń dúdú, ẹ̀ṣẹ̀ máa ń mú amúyàn dúdú, ó máa ń múyàn naked, nǹkan tó ṣe fún Adam àti Eve. So and when you are naked, God cannot look at you. So Dáfídì ṣe ń sọ wípé nítorí pé ìyìn wà fún ẹni tó dúró ṣinṣin ni ìyìn wà fún. So ẹ̀hó ìhó ayọ̀ sí Olúwa ẹ̀yin olódodo, nítorí ìyìn yẹ láti ẹnu olùfọkànsìn, ẹni tó ń fọkàn sí ẹ tí ò ṣekú ṣẹyẹ òun ni. Nítorí àfidárí ẹ̀ṣẹ̀ wa jì wá, a sì di àjogún ìjọba ọ̀run. So à ń láti máa yọ̀, ká máa jó, ká máa yọ̀ nínú Ọlọ́run. So ní verse 2 Dáfídì sọ wípé ẹ máa fi dùrù yìn Olúwa, ẹ máa fi ohun èlò olókùn mẹ́wàá sí. Ẹ̀yin tẹ́ máa dùn, ṣe pé Dáfídì máa dùrù lò. Ẹ̀yin tẹ́ ní dùrù, tẹ́ lè fi dùrù yìn Olúwa, ẹ̀yin ẹ lọ dùrù yín. Ẹ̀yin tẹ́ jẹ́ pé tamborí ilẹ̀ ní, ẹ̀yin ẹ fi yin Ọlọ́run. Ẹ̀yin tẹ́ máa lùlù, gbogbo nǹkan tẹ́ ní, tẹ́ lè fi gbé Ọlọ́run ga, ẹ fi gbé Ọlọ́run ga. Gbogbo wa la ní ohun olókùn mẹ́wàá yìí, àtẹ́wọ́ wa, ìka wa mẹ́wẹ̀ẹ̀wá, gbogbo wa la ní. Tí ò bá ní nǹkan mìíràn tó lè máa fi yin Ọlọ́run, ọwọ́ wa yìí, ẹ jẹ́ ká pàtẹ́wọ́, àtẹ́wọ́ wa ká fi yin Ọlọ́run. Gbogbo àwọn nǹkan tá a fi yin Ọlọ́run yìí, ẹ má jẹ́ kó jẹ́ fókọ̀sì wa o. Fókọ̀sì wa ni Ọlọ́run tá à ń yìn gangan. Èèyàn míì sì tó bá ń líìdì wáyà ń gbà mí yẹn máa rí wọn tó jẹ́ pé bó ṣe máa kọ orin yẹn kọ́ bó ṣe máa lo special voice, attention wọn lójú bó ṣe máa kọ orin yẹn ni irú orin yẹn ò lọ́bì kankan. Attention wa should be on the Lord Jesus Christ, tá à ń jọ́sìn o, tá à ń forin yẹn tá a fi ń jọ́sìn. So music àwọn yẹn kó má jẹ́ ìdíwọ́ fún wa. Débi pé irú ìlú tán lù yẹn, ìyá ìlú ìdúró kan tó yẹ kán lù lélẹ́yìí, ìlú yẹn ò. Our attention should be on the Lord Jesus Christ. Tá à ń gbéga. Ní verse 3, ó ní ẹ kọ orin tuntun sí i. Of course, a láti kọ orin tuntun. Ẹni tá ti dáríjì, ẹni tó ti rí ìgbàlà, tí ọkàn ayọ̀ Ọlọ́run tó ti kún inú rẹ̀. Èèyàn máa compose orin tuntun all the time ni. Èmi sì bí mi ò tiẹ̀ ní voice tí mo lè fi kọ ni mo máa ń compose orin fúnra mi bó ṣe wù mí. Ọlọ́run mi ni mò ń kọ sí. You see? So ẹ kọ orin tuntun, ẹ kọ sí Ọlọ́run. Ẹ máa fi ọgbọgbọ́n lu ohun ọ̀nà orin pẹ̀lú ariwo. Wípé àwọn ohun ọ̀nà gbogbo ohun tá à ń lò tá a fi yin Ọlọ́run yìí. Dáfídì sọ pé ẹ máa fi ọgbọ́n, ẹ máa play it skillfully. Bẹ́ẹ̀ ṣe máa play ẹ̀ sí. Ṣùgbọ́n ariwo yẹn gangan ni the big thing. Mo rántí Holy Ghost service kan tí mo àtẹ̀ ti redeem. Tí Pastor Adébóyè sọ pé let somebody shout hallelujah. Èèyàn kan pariwo hallelujah. Àwọn nǹkan tó jáde lẹ́nu ẹ̀ kò ṣeé sọ. Life, the Redeemed Christian Church of God. Bọ́lá rẹ̀ ṣe mú ẹni yẹn lára dání yẹn o. Ó kàn pariwo let somebody shout hallelujah hallelujah tó pariwo báyìí gbogbo kan tó wà ní ẹ̀ gbogbo ẹ̀ jáde ni. Àwọn nǹkan tí tára wọn ò lè gba hallelujah wọ́n fò jáde dànù ni. So orin ariwo mystery ni o, bàbá ńlá mystery ni. Ṣùgbọ́n kò ṣàriwo lásán, ariwo tó ń gbé Ọlọ́run ga ni. Ariwo tó ń gbé Ọlọ́run ga ni. Òun la ṣe máa ń pariwo hallelujah nígbà tá a bá ṣe tán lórí òkè Síónì. You see? So gbogbo nǹkan tá à ń ṣe ló ní ìtumọ̀ biblically tá a bá fi lọ wò ní Bible gbogbo ẹ̀ ló ní ìtumọ̀. But téèyàn bá mọ̀ kan tí ìtumọ̀ ẹ̀ jẹ́ ìyá kan máa ṣe lásán ni. You see? So Dáfídì sọ fún wa pé pẹ̀lú ariwo ni o, tá a bá ń gbé Ọlọ́run ga, pẹ̀lú ariwo ni ká pariwo ká fi gbé Ọlọ́run ga. Ní verse 4, ó ní nítorí tí ọ̀rọ̀ Olúwa tọ́, ọ̀rọ̀ Olúwa òtítọ́ ni. His word is right. Ṣẹ́mọ̀, you can trust everything God says to you. Kò sí kan tọ́lọ́run sọ fún mi sí tí mi ò gbàgbọ́. Kò dẹ̀ sẹ́ni tó lè yí padà because mo gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ pẹ̀lú gbogbo ayé mi. Torí Ọlọ́run yìí ó ti wà ká ayé yìí tó wà o. Nígbà tí ayé yìí ò ní sí mọ́, Ọlọ́run yìí sì máa wà.
gbogbo ọ̀rọ̀ tó ti sọ 3,000 years ago gbogbo ẹ̀ ló ti wá sí ìmúṣẹ o. So ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni, kò sí irọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. So Dáfídì sọ fún wa wípé ìdí tá a ṣe máa yin Ọlọ́run yìí ni wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí òtítọ́ ni, òtítọ́ ni. Ìkejì, ó ní àti gbogbo iṣẹ́ rẹ̀, gbogbo iṣẹ́ Ọlọ́run yìí rí à ń ṣe nínú òtítọ́, gbogbo iṣẹ́ rẹ̀ nínú òtítọ́ ni o. Olúwa yìí kò ní àgàbàgebè, kò sí pípé ní iṣẹ́ rẹ̀, pípé ní iṣẹ́ Ọlọ́run. He never fails, kò ń kùnà. Ọlọ́run yóò kì í kùnà. Láti ìgbà tó ti gbé foundation láyé sílẹ̀, kò tí ì yí padà o. Ó ṣì wà náà ni. Àìmọye tó ti wá tán ti lọ, but foundation yẹn ṣì wà ń bẹ̀. Kò sí kúrò ń bẹ̀. So, à ń yin Ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ̀ is right, ọ̀rọ̀ rẹ̀ tọ́. Gbogbo iṣẹ́ rẹ̀ òtítọ́ náà ni. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀ o. Gbígbẹ́kẹ̀lé sí ni gbogbo wọn, aláti gbẹ́kẹ̀lé gbogbo wọn. In fact, Deuteronomy 32 verse 4. Deuteronomy 32 verse 4 ó sọ wípé àpáta náà ìyẹn Ọlọ́run ló ń sọ ń pa ẹ̀ Jésù Kristi. Ó ní pípé ní iṣẹ́ rẹ̀ nítorí pé ìdájọ́ ni gbogbo ọ̀nà rẹ̀. Ó máa ń ṣèdájọ́ Ọlọ́run òdodo ni. Ọlọ́run òtítọ́ àti aláìlábàwọ́n, òdodo àti òtítọ́ lé Ọlọ́run. Ọlọ́run yìí kò lábàwọ́n kankan. Ọlọ́run òtítọ́ ni, òdodo ni. So gbogbo ọ̀rọ̀ rẹ̀, iṣẹ́ rẹ̀ òtítọ́ ni, òtítọ́ ni. So ní verse 5, ó ní Ọlọ́run yìí ó fẹ́ òtítọ́ àti ìdájọ́ o. Ọlọ́run tá à ń sìn yìí, Ọlọ́run tá fẹ́ gbéga, tá fẹ́ máa jọ́sìn yìí, ó fẹ́ òtítọ́ àti ìdájọ́. So ẹni tí kò bá lè ṣe òtítọ́ kò lè gbé Ọlọ́run yìí ga, kò lè bá, kó tẹ́ lè jọ́sìn ẹ̀, kò lè bá, how can you worship him nígbà tó ò sí nínú òtítọ́? Torí Olúwa yìí ó máa ń ṣèdájọ́ ni o. Àga tó jókòó sí, lórí àga náà àánú àti ìdájọ́ ni. Bó ṣe ń ṣàánú bẹ́ẹ̀ náà ló ń ṣèdájọ́. So Dáfídì sọ pé ilé ayé kún fún àánú Olúwa. Ilé ayé, tábà tiẹ̀ wo ilé ayé bá àmọ́ rí pé gbogbo nǹkan tó wà àánú Olúwa ni, àánú rẹ̀ ló ṣe é ṣeṣẹ́. Tó bá mú atẹ́gùn tá à ń mí lásán tó bá mú kúrò, kò sẹ́ni tó máa kú. Àtọmọ tó sọ pé wọ́n lágbára, kó kàn tiẹ̀ mú atẹ́gùn yẹn fún 10 minutes péré, káwé tó máa kú. Àbí kó mú omi, kó kàn sọ pé you know what, ìwọ omi, ó yá dúró síbì kan for 10 days ní kẹ́nìkan kan mọ̀ rí ẹ lò. Báwo la yá ṣe rí? A kàn ń gbádùn àánú rẹ̀ ṣùgbọ́n a kì í kọbi, a kàn máa ń wò pé it's normal, it's the normal thing. Àánú Ọlọ́run yìí ó kún gbogbo ayé, gbogbo bí ta bá ń wò, àánú Ọlọ́run ni. O kò ní jẹ́ kó rùn rùn, kò ní jẹ́ kó pọ̀ jù. Tóòrùn bá pọ̀ jù, wàhálà dé. Àbí kó tiẹ̀ má jẹ́ kójò rọ̀, kó kàn sọ pé ìwọ òjò, you know what, for the next 1 year má rọ̀. Báwo ni ilé ayé á ṣe rí? Àwọn tó sọ pé àwọn lágbára tó sọ pé kò sọ Ọlọ́run, wọ́n á mọ̀ pé Ọlọ́run wà. So àánú Ọlọ́run, ilẹ̀ ìtàwọ̀ yìí ó kún fún àánú Ọlọ́run ni o. Aláàánú ni Ọlọ́run. Aláàánú ni Ọlọ́run. He is committed to righteousness and justice. So ó ń jà o, ó dẹ̀ ń jà fún wa. Ó ń jà fún wa, ó ń bá àwọn ọ̀tá jà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yìí ṣe máa ń ṣe. Ọlọ́run òtítọ́ ni, ó sì máa ń ṣe ìdájọ́. Ìdí tá a ṣe máa ń gbé Ọlọ́run, tá a ṣe máa jọ́sìn, tá a máa gbé Ọlọ́run yìí ga, òní Dáfídì sọ fún wa. So ní verse 6, ó ní nípa ọ̀rọ̀ Olúwa lè a dá àwọn ọ̀run àti gbogbo ogun wọn nípa èémí ẹnu rẹ̀. Àríkà ní Genesis chapter 2, nígbà tí Ọlọ́run máa dá gbogbo nǹkan tó wà láyé, a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ló fi dá. Tó bá ti sọ wípé let there be, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ni. Even àwọn òṣùpá, ìràwọ̀, gbogbo nǹkan ọ̀rọ̀ ló fi dá gbogbo ẹ̀. Ọ̀rọ̀ lọ́lọ́run fi dá. Ọ̀rọ̀ ni. Èyí tó bá dẹ̀ mí èémí rẹ̀ sí báyìí, àwa ènìyàn. Nígbà tó máa mọ̀ tán, kí ló ṣe sí wa? Ó kàn mí èémí rẹ̀ sí wa ni o. Kí ló dẹ̀ ṣẹlẹ̀? Àdẹ̀dí ènìyàn. So Dáfídì sọ pé irú Ọlọ́run tó ṣerú eléyìí, aláti máa gbéga. Aláti máa gbéga. Ìyanu ní ọ̀rọ̀ rẹ̀ o, tó fi dá gbogbo nǹkan. A mọ̀ pé Jésù Kristi sì ni ọ̀rọ̀ náà. So
ní verse 7 ó ní ó gbá àwọn omi òkun jọ. Ẹ máa wo agbára Ọlọ́run o. Dáfídì sọ ń pa agbára Ọlọ́run sí o. Ọlọ́run yìí aláàtí máa gbéga ní o pé ká wo nǹkan tó lè ṣe. Ọlọ́run yìí ó gbá àwọn omi òkun, ó gbá wọn jọ, ó gbá jọ síbì kan ni o. Bí ẹni pé òkìtì wọ́n dúró pa bí òkìtì. Ẹ mọ bí òkìtì mountain ṣe máa ń rí. Ó dẹ̀ gbá gbogbo omi òkun, ó gbàjọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ dúró bẹ́ẹ̀. Ó ní ó tò ibú jọ ní ilẹ̀ ibú nísàlẹ̀ omi òkun yẹn. Ó dẹ̀ rọra ṣe ló tó jọ, ó papọ̀, ó wá rí bí ilé ìṣúra. Genesis chapter 1 verse 9 to 10 ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ńgbà tó ń dá ayé. Ó ní kí gbogbo omi òkun ó ní kán parapọ̀ síbì kan kí ilẹ̀ kó sì wà. Ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́. Bọ̀ kò ṣe bẹ́ẹ̀ nìkan ló ti ṣe ní Exodus chapter 15 verse 8. Exodus chapter 15 verse 8. Ó ní àti nípa èémí imú rẹ̀ ni omi sì fi wọ́jọ pọ̀. Ìṣàn omi dìde gangan, ó kàn dìde ní òbí ògiri. Ṣé mọ̀ pé omi ńgbà táwọn ọmọ Ísírẹ́lì ńgbà tó débi òkun pupa tí wọ́n sọ wípé kí leléyìí báwo la máa ṣe kọjá ń bí yìí. Tí Mósè kégbe pé Ọlọ́run, Olúwa ní Mósè ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ṣáàná sórí òkun pupa. Èmi ni mo dá òkun pupa mo gbọ́dọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu. Mósè na ọ̀pá síbẹ̀, Olúwa dẹ̀ ní ó kàn rọra mí sí òkun pupa yẹn ni o. Lẹ́yìn tó dẹ̀ mí sí òkun pupa gbogbo wọn kàn ra wọn pọ̀ síbì kan níṣẹ́ lọ́dúró bí òkè. Ilẹ̀ dẹ̀ wà fáwọn ọmọ Ọlọ́run láti kọjá. Ṣẹ̀mọ̀ inú ibú yẹn ṣẹ̀mọ̀ pé rúṣùlù ibú yẹn ó yẹ kó jìn kẹ́wọn ọmọ Ọlọ́run má lè pọ̀ tó lúwa mú ibú yẹn ó wá yí papọ̀, ó wá di ilẹ̀, ó kàn di bí pé kán gbá ilẹ̀ tán fẹ́ kó nǹkan sínú store kẹ́kílì inú store bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ilẹ̀ yẹn fún wọn. In a twinkle of an eye là ń sọ yìí o. Àwọn ọmọ Ọlọ́run dẹ̀ gba gbogbo inú òkun yẹn, wọ́n dẹ̀ gbà kọjá. So Dáfídì sọ fún wa pé Ọlọ́run yìí alágbára gíga ni. Kó tiẹ̀ tó sọ̀rọ̀ èémí ẹ̀ lásán á dẹ̀ jẹ́ kí òkun gbogbo ẹ̀ máa dì síbì kan náà ní nígbà tí snow bá dì papọ̀. That is the God that we serve. Ní verse 7 ó ní kí gbogbo ayé kí ó bẹ̀rù Olúwa yìí o. Ọlọ́run tó lágbára tó ń ṣe gbogbo nǹkan yìí. Ẹni pé tí ò bá gbọ́n nìkan ni ò ní bẹ̀rù Ọlọ́run yìí. Kí gbogbo ayé kí ó máa wà nínú ẹ̀rù rẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run yìí kí gbogbo ayé máa bẹ̀rù rẹ̀ ni o, kí gbogbo ayé wà nínú ẹ̀rù rẹ̀. Torí this God he suffering o, ó jọba lórí ohun gbogbo, he rule over everything o, òun ló ń ṣe ètò ohun gbogbo nílẹ̀ ayé yìí. Àwọn tó ń sọ pé kò sọ́lọ́run bí kankan, wọn ọ̀dá kan mọ̀ ni o. Ẹ jẹ́ kó kàn withdraw omi, kó withdraw atẹ́gùn ní 10 minutes. Gbogbo èèyàn mọ̀ pé lóòótọ́ Ọlọ́run yìí òun ló wà in control of everything. So Dáfídì sọ pé kí gbogbo ayé kó bẹ̀rù Ọlọ́run kan wà nínú ẹ̀rù rẹ̀. Ní verse 9 ó ní nítorí pé Ọlọ́run yìí tó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń ṣẹ ni o. Nítorí tí ó sọ̀rọ̀ ó sì ti ṣẹ, ó pàṣẹ ó sì dúró ṣinṣin. Tó bá ti pàṣẹ àṣẹ máa ń dúró ṣinṣin, kò sẹ́ni tó lè yí padà. Kò sí. John chapter 1 verse 3 Jòhánù orí kìíní ẹsẹ̀ 3 ó ní nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ni o. Nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kankan nínú ohun tí a dá. Kò sí nǹkan kan tá a dá lẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ́run fi dá gbogbo nǹkan tó dá o. Gbogbo nǹkan tọ́lọ́run dá, gbogbo ayé tá a wà nú ẹ̀ yìí, gbogbo ìràwọ̀ tá à ń wò lókè ọ̀run, gbogbo omi, àwa èèyàn, gbogbo nǹkan pátápátá ọ̀rọ̀ rẹ̀ ló fi dá. Tó bá sì ti sọ ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ náà máa ń wá sí ìmúṣẹ ni o. Ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ni. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ òun lọ́lọ́run. Tó bá ti sọ ọ̀rọ̀ rẹ̀, case close ni o, end of discussion. Kò tún sí kankan tó tún kù mọ́. So verse 10 ó ní Olúwa mú ìmọ̀ àwọn orílẹ̀-èdè, ó máa ń sọ ọ́ di asán. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n lágbára, tí wọ́n rò pé kò sọ́lọ́run kankan, kò sí nǹkan táwọn ò lè ṣe. Olúwa máa ń sọ ìmọ̀ wọn, ó máa ń sọ ọ́ di asán ni o. Ó máa ń sọ ọ́ di asán. Ṣé Jẹ́ríkò tí wọ́n kọ́ wọ́ọ̀lù yẹn tó jẹ́ pé báwo sọ pé wọ́ọ̀lù yẹn gùn tó jẹ́ pé kò sí ẹni tó wọnú ẹ̀. Wọ́n fortify city yẹn ni kò sí kankan tó máa wọlé
kò sí kankan tó máa jáde ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ fẹ́ yẹ̀yẹ̀ wọn kí lọ́lọ́run ṣe ó kàn ní káwọn èèyàn kọ́kàn máàkì ráǹdì ẹgbà méje nígbà tó dẹ́ máàkì ráǹdì ẹgbà méje tó ní ẹ pariwo ìṣe láwọn òyìnbó ayọ̀ kí ló ṣẹlẹ̀ ògiri Jẹ́ríkò fọ́ ó fọ́ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ni àwọn ọmọ Ọlọ́run sì kọjá so ṣé kí ṣe Nebukadneza ni òdì pẹ̀lú ni ṣé Fáráò ni òdì pẹ̀lú ni Olúwa ó máa ń ba ìmọ̀ àwọn ọba aláìgbàgbọ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n gba Ọlọ́run táwọn sọ pé kò sí Ọlọ́run kankan níbì kankan Olúwa máa ń sọ ìmọ̀ wọn ó máa ń sọ di asán ni ó máa ń mú àrékérekè àwọn ènìyàn ó máa ń jẹ́ kó kùnà ṣẹ̀mọ̀ àwọn tó máa ń ṣe àrékérekè tí wọ́n á ti pláàni àìpàṣẹ ṣe Bible study yìí báyìí èèyàn míì lè máa pláàni nǹkan míì ṣẹ̀mọ̀ bọ̀ gbogbo nǹkan tó ń pláàni tí kò fi ṣe tọlọ́run kí lọ́lọ́run máa ń bàjẹ́ Olúwa á bàjẹ́ so Ọlọ́run máa ń bá àrékérekè àwọn ènìyàn ó máa ń bàjẹ́ wípé so irú Ọlọ́run tá à ń sìn òun ni Dáfídì ń sọ pé aláti máa gbé Ọlọ́run yìí aláti máa gbé ga ní verse 11 ó ní ìmọ̀ Olúwa dúró láéláé kánsẹ̀lẹ̀ kò sí ẹni tó lè yí padà o báyìí ni mo ṣe fẹ́ ṣe Ọlọ́run kò sí bàbá láì tó tún lè yí padà o ìmọ̀ Olúwa dúró láéláé ìrò inú rẹ̀ láti ìrandíran ni o Ọlọ́run yìí ti wà ká tó dá ayé nígbà tí ò bá sì sáyé mọ́ this God will still be there kò síbi kankan tó ń lọ he's in control of everything so tí Ọlọ́run làṣẹ o tí Ọlọ́run làṣẹ kò ní fi ṣe irú ètò tí wọ́n ti lè ní ó bẹ́ẹ̀ ti lè plan pé báyìí ni ẹ find out pé at the end of the day tolúwa làṣẹ tọlọ́run làṣẹ. Proverbs 19 verse 21 Proverbs 19 verse 21 ó ní ète púpọ̀ ni ó wà ní àyà ènìyàn ṣùgbọ́n ìgbìmọ̀ Olúwa èyí ni yóò dúró tọlọ́run ló máa ṣẹ. It doesn't matter the kind of plan that you have. That's why òun ló ṣe ga tó jẹ́ pé aláti máa bí Ọlọ́run wípé Olúwa kí ni ẹ fẹ́ kí n ṣe what is your plan for my life in 2025 kàmákàn sọ pé òkè àwọn kan báyìí mo fẹ́ ṣe kan báyìí tolúwa láṣẹ o tolúwa ló máa ṣe o tó bẹ́tà ká kúkú bọ́ lọ́rùn yé ká kúkú bá rìn ká kúkú mọ ètò rẹ̀ ká tẹ̀lé ètò rẹ̀ torí tirẹ̀ ló máa ṣe at the end of the day. Verse 12 verse America láìkì gidi lélẹ́yìí ìbùkún ni fún orílẹ̀-èdè náà Ọlọ́run ẹni tí Olúwa ń ṣe wá o orílẹ̀-èdè tó bá fi Ọlọ́run tó fi ṣe Ọlọ́run ṣe mọ̀ pé Amẹ́ríkà kò sákòókò àti sọ sórí wọn but nígbà tó fẹ́ gba òmìnira tí àwọn àti àwọn British tí wọ́n jà tí wọ́n ṣe gbogbo nǹkan ogun tó lọ ń lò tó fi ń ja ogun nígbà tí gbogbo ẹ̀ ti tó dàbẹ̀ ni pé àwọn British fẹ́ win wọn àwọn díẹ̀ tó kù nú wọn fi ìrántí iye wọn mọ́ bóyá àwọn 5 àbí 6 or so the only thing tó kù sọ́wọ́ èèyàn kan nú wọn ò ní Psalm 91 ẹni yẹn já Psalm 91 ló mú dání ó wà lápò army yẹn nígbà tí wọ́n lọ ń ja ogun tó gbà tí ò sí nǹkan kan ogun mọ́ nínú bóòtù tí wọ́n wà kí ló kù tá fẹ́ ṣe ẹni yẹn sọ pé òun ní nǹkan kan òun ní Psalm 91 yẹn òun ni wọ́n lò títí tí Amẹ́ríkà tán dẹ̀ ṣẹ́gun wọ́n dẹ̀ délẹ̀ wọ́n dé orí ilẹ̀ bí British ṣe lùsì ogun yẹn Amẹ́ríkà ṣe gba òmìnira nìyẹn so Amẹ́ríkà wá sọ wípé in God we trust lórí Ọlọ́run gangan ní ìlú yìí la gbé ìlú yìí lé gbogbo ìlú tó wà láyé sí ìlú wo ló tó Amẹ́ríkà náà even though Amẹ́ríkà náà ti ń lẹ́jẹ̀ díẹ̀ o but the truth is that America was founded on Christ. So ìbùkún ni fún ìlú mi táwọn ìlú mi ti ń bọ abọ̀ tó ti ń bọ òrìṣà tó ń pa àwọn ọmọ tó fi ń ṣe sacrifice òrìṣà tó ń ṣe oríṣiríṣi Amẹ́ríkà dúró lé orí Ọlọ́run lórí Ọlọ́run ni wọ́n dá ìlú yìí lọ́dálé and adẹ̀rí yàtọ̀ tó wà even Israeli tó jẹ́ ìlú Ọlọ́run náà bí gbogbo ọmọ ṣe ń jagun tó wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ tó Israeli ò láàkì kankan kò sí kankan tí Israeli fẹ́ tí Israeli ò ní even though a lot of them ò tí ì gba Jésù Kristi Yahweh the Old Testament ni wọ́n sì ń dìmú but àbò Olúwa ó wà lórí gbogbo wọn so ìbùkún ni fún orílẹ̀-èdè náà Ọlọ́run ẹni tí Olúwa ń ṣe
That's ọ̀sẹ̀ kọjọ independence Psalm 33 làwọn èèyàn máa ń lò lamẹ́ríkà verse 12 yìí ni. Àti àwọn ènìyàn náà tí ó ti yàn ṣe ìní rẹ̀, àwa tá ti di àtúnbí nínú Ọlọ́run, ìní Ọlọ́run ni wá. A ti di ìní Ọlọ́run. We are joint heirs, àwa àti Jésù Kristi, a ti jọ ní gbogbo nǹkan tọ́lọ́run ní ni, a ti di ajogún ìgbàlà. So ẹni ayọ̀ òun ni àwa tí a ti fi Olúwa ṣe Ọlọ́run wa. Àwa ènìyàn tí ó ti yàn láti ṣe títí rẹ̀. 1 Peter chapter 2 verse 9. 1 Peter chapter 2 verse 9 sọ fún wa wípé we are a chosen generation, a royal priesthood. A ti yàtọ̀ sí àwọn tí wọ́n ti ní ìgbàlà. Verse 13. Ó ní Olúwa wò láti ọ̀run wá. Ó rí gbogbo ọmọ ènìyàn láti fi tọ́lọ́run jókòó sí lọ́run. Ó wo gbogbo wa bá ṣe ń ṣe Bible study yìí o. Ó rí ọkàn òǹkálukú o. Ó rí bó òǹkálukú ṣe ń ṣe o. Kò sí nǹkan kan tó pamọ́ níwájú Ọlọ́run. Dávídì ní pé òun fẹ́ ká mọ̀ ní o. Gbogbo nǹkan tá à ń ṣe, gbogbo ẹ̀ ló mọ̀ o. Níbi tá a wà yìí ń lé wa, Olúwa wà pẹ̀lú wa ń bẹ̀ o. Kò sí nǹkan tó pamọ́ sójú Ọlọ́run. Jeremiah 16 verse 17. Jeremiah 16 verse 17. Ó ní nítorí tí ojú mi ń bẹ lára ọ̀nà wọn gbogbo, wọn kò pamọ́ kúrò níwájú mi, bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn kò farasin kúrò ní ojú mi. Kò sẹ́ṣẹ̀ tá a dá tọ́lọ́run ò rí. Ṣùgbọ́n kò kì í ṣe ń pa ẹ̀ṣẹ̀ nìkan, ojú Olúwa ń bá wa káàkiri ni. Nítorí àwọn ọ̀tá yìí, ìgòsígbà tó hàn dé wọ́n lè lọ set trap táwa ò rí, bọ̀ tójú Olúwa tó ti ń bá wa káàkiri á tèkè àwọn ọ̀tá yẹn, ó máa tèkè àwọn. So Dávídì sọ fún wa wípé irú Olúwa yìí ó tó gbéga. Verse 14. Láti ibùjókòó rẹ̀ ó wo gbogbo aráyé, ó máa ń wo everybody. Láti ibi tó ti jókòó sí ni o. Ó ní gbogbo ọmọ Ádámọ̀, kò sẹ́ni tí ò rí, àtẹni tó ń ṣe dáadáa, àtẹni tó ń ṣe ibi. Verse 15. Ó ní ó ṣe àyà wọn bákan náà. Bákan náà ló ṣe àyà gbogbo wa. Ṣùgbọ́n wá ń kíyèsí gbogbo iṣẹ́ wa, iṣẹ́ tó ń kálukú ṣe. Even though ó dá wa, ó fún wa láyà, bó ṣe dá àyà fún èmi, bó ṣe dá fẹ́ lẹ́lòmíràn. Ṣùgbọ́n wá ń wo iṣẹ́ òǹkálukú, nǹkan tó ń kálukú ń fi àyà náà, ọkàn yẹn tó fi ń ṣe gbogbo rẹ̀ lọ́lọ́run ń wò. Ó mọ iṣẹ́ òǹkálukú, ó mọ iṣẹ́ òǹkálukú, kò sẹ́ni tó lè farapamọ́ fún. Verse 16. Ó ní kò sí ọba kan tí a ti ọwọ́ ọ̀pọ̀ ogun gbà sílẹ̀. Dávídì sọ pé kálágbára kankan máa rò pé bóyá torí pé òun ní mílítírì, òun láwọn ọmọ ogun tó lágbára, wípé àwọn ọmọ ogun òun wọ́n lè gba òun là. Gòláyàtì ó láwọn ọmọ ogun o fún rẹ̀ gan olórí ogun ni o, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Gòláyàtì? Dávídì má gé orí ẹ̀fẹ́ yẹn jẹ mà ní. So Dávídì sọ fún wa wípé kò sí ọba kan tí a ti ọwọ́ ọ̀pọ̀ ogun gbà sílẹ̀. Kò sí alágbára kankan nídìí kankan tó lè fi agbára púpọ̀ rẹ̀ tó lè fi gbàyàn sílẹ̀ o, kó lè fi gbára ẹ̀ sílẹ̀ pàápàá. Ẹ má jẹ́ ká lágbára kankan tàn yín pé òun lágbára. Òun lágbára, òun á ṣe báyìí, òun á ṣe báyìí. Kò sá lágbára kankan lẹ́yìn Ọlọ́run. Gbogbo agbára ti Ọlọ́run ni. Òun ló ṣe yẹ ká máa gbé Ọlọ́run ga, ká máa jọ́sìn sí. Verse 17. Ó ní ohun asán lé ẹṣin fún ìgbàlà. Ẹ tó gbójúlé ẹṣin. Ṣé máa pẹ́ ní ìdí olden days ẹṣin lọ́mọ fi ń jà? Ẹṣin yẹn òun náà máa ń rò pé tó bá ti lẹ́ṣin báyìí ò rẹ́dí àti lọ jà. Dávídì sọ wípé ohun asán ni o fún ẹ tó bá gbẹ́kẹ̀lé ẹṣin. Dávídì sọ̀rọ̀ from experience ni o. Ẹni tó ti go through irú kan bí eléyìí tó mọ̀ wípé ohun asán ni o. Dávídì sọ pé ohun asán ni ẹṣin fún ìgbàlà. Bẹ́ẹ̀ ni kì yóò fi agbára ńlá rẹ̀ gbani sílẹ̀. Kò ní bí ṣe bẹ́ṣin yẹn ṣe lágbára tó, kò lè fagbára rẹ̀, kò lè gbàyàn sílẹ̀ o. Àfẹn tọ́lọ́run bá gbà sílẹ̀, òun nìkan ló yọ nínú ewu o. Ẹni tọ́lọ́run bá pamọ́, òun nìkan ló yọ nínú ewu o. Kò sí ká má gbójúlé agbára kankan, ká má gbójúlé bàbá kan ṣe kinní kan fún gbogbo irọ́ ni. Alágbára Ọlọ́run yìí nìkan ni o, òun nìkan ni. Verse 18. Ó ní kíyèsí ojú Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀. Beautiful verse. Nǹkan tí gbogbo wa like ní Psalm 33 nìyẹn. Ojú Olúwa ń bẹ lára àwọn tí
ó bẹ̀rù rẹ̀. Lára àwọn tí ń retí tó nírètí nínú àánú rẹ̀, nítorí nínú àánú rẹ̀ òun láti nírètí lójoojúmọ́. Àánú Olúwa wà fún mi, Olúwa fàánú rẹ̀ ṣe, Olúwa fàánú rẹ̀ ṣe, nítorí ojú rẹ̀ ń bá wa káàkiri. But ó yẹ ká máa rántí náà wípé ojú rẹ̀ ń bá wa káàkiri láti di pé àdẹ́ṣẹ̀ náà o, torí tó bá ti di pé a tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ó máa gbójú rẹ̀ kúrò. Olúwa ò ní gbójú rẹ̀ kúrò lára wa lórúkọ Jésù o. So ojú Olúwa ń sọ lára àwọn tó bẹ̀rù rẹ̀, ó máa ń fojú rẹ̀ bá wa káàkiri ni, because we are the apple of his eyes. Ẹyin ojú rẹ̀ la jẹ́. Àánú rẹ̀ olúmọ fi ṣe oríṣiríṣi fún wa tá a bá ti gbẹ́kẹ̀ wa lé. Verse 19, ó ní láti gba ọkàn wọn là lọ́wọ́ ikú, nítorí pé ó ń fojú rẹ̀ bá wa káàkiri ni o, láti gbà wá là lọ́wọ́ ikú ni o. Torí àwọn ọ̀tá kò sí nǹkan tí wọ́n lè plan ni o, ṣùgbọ́n Olúwa ò ní jẹ́ kí ìmọ̀ ọ̀tá kò ní jẹ́ kó ṣẹ. Òun ló ti jẹ́ pé ó dá oorun ṣùgbọ́n kì í sùn, nítorí tiwa ni o, nítorí tiwa ni, àti láti pa wá mọ́ láàyè nígbà èèyàn. Kò ní fi ṣe bí èèyàn ṣe lè wà níbi gbogbo tó. Olúwa ṣèlérí fún àwa ká ti gbà á ní Olúwa àti olùgbàlà wípé èèyàn náà kò ní kàn wá. Ìlérí tó ṣe nìyẹn, ìlérí tó Ọlọ́run ṣe fún wa nìyẹn. So ojú rẹ̀ ń bá wa káàkiri, kò nídìí pé ká máa bẹ̀rù, kò nídìí ká máa jáyà, kò nídìí ká máa ṣe, kò sí táwọn àti sọ sórí lẹ́ni máa sọ wọn testimonies fún wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé ojú rẹ̀ ń bá wa káàkiri. Òun ló ń gba ọkàn wa là lọ́wọ́ ikú, kò kí ń ṣàwà fúnra wa o. I lay me down, I sleep and I awake, but the Lord sustained me ni o. Tí n bá ti sùn mo sùn nìyẹn, mo fi gbogbo ẹ̀ sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Tó ní mi ò lè para mi, ìdígbára mi là, kò sí kankan tí mo lè ṣe fúnra mi. Tó o bá kàn sùn kan fìyà jẹra ẹni, as long as you are born again, tó ti jẹ́ àtúntí, Olúwa mo fẹ́ lọ sùn, ojú rẹ kó má kúrò lára mi. Ẹ̀yin ni kẹ́ máa ṣọ́ mi. Ẹ̀ka Psalm 3 ẹ lọ sùn. Sùn ẹ jí ọ̀tá tó bá wá àforí ẹ̀gbá kú náà ní lórúkọ Jésù. So verse 20, ó ní ọkàn wa dúró de Olúwa. Wow, confession lélẹ́yìí o. Dáfídì sọ wípé gbogbo àwa tá ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, gbogbo àwa tá nírètí nínú Olúwa, ọkàn wa ó dúró de Olúwa ni o. Nítorí Olúwa yóò ní ìrànlọ́wọ́ wa àti asà wa. Asà ní ààbò Jehovah Ẹ̀sà. Olúwa yìí ni o. Òun ni ká má bẹ̀rù, kò nílò ká bẹ̀rù. Ọlọ́run tá à ń sìn yìí ó tó gbójúlé o. Òun ni alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára, tó fẹ́ fi agbára ní aláìlágbára lára. Òun ni asà wa, òun ni asà wa. Ká sáà máa gbéga. Nǹkan táwa nílò láti máa ṣe ìyẹn. Verse 21, ó nítorí tí ọkàn wa yóò yọ̀ ní tirẹ̀. Ọkàn wa yóò yọ̀, á láti máa yọ̀ ní o. Àwa tá ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, ká má máa ronú pósìkù síbì kan. Ọlọ́run ò tí ì ṣe léyìí, Ọlọ́run ò tí ì ṣe léyìí. Ẹ̀yẹ tá máa yọ̀ nínú Olúwa, kẹ́ wá wò nǹkan tọ́lọ́run máa ṣe. Ọba tó ń ṣèlérí, tó ń mú ìlérí ṣẹ ni. Ẹ jẹ́ kí ọkàn wa kó máa yọ̀ nínú Ọlọ́run, kó máa yọ̀ ní tirẹ̀, nítorí tí àwa ti gbẹ́kẹ̀ lé orúkọ rẹ̀ mímọ́. Orúkọ Ọlọ́run ilé ìṣọ́ agbára ni o. Olódodo sá wọnú rẹ̀, ó sì rí ìgbàlà. Ẹ tó bá ti mọ Ọlọ́run yìí, tó sì gbẹ́kẹ̀lé orúkọ mímọ́ rẹ̀, kò sí nǹkan kan tọ́ta kankan lè ṣe, wọ́n kàn ń tanra wọn ni. Ká máa yọ̀ nínú Ọlọ́run wa, ká sì fi ọkàn wa, ká fi gbẹ́kẹ̀lé orúkọ rẹ̀. Ó conclude pẹ̀lú verse 22 wípé kí àánú rẹ̀ Olúwa tí ó wà lára wa, gẹ́gẹ́ bí àwa ti ń ṣe ìrètí rẹ̀. Ẹni tó bá ń ṣe ìrètí Ọlọ́run, òlànà Ọlọ́run máa ń wà lára rẹ̀ o. A ní láti máa ṣe ìrètí Ọlọ́run, ká máa ṣe ìrètí Ọlọ́run. Mo mọ̀ pé Olúwa máa ṣèyanu, mo mọ̀ pé Olúwa wà pẹ̀lú mi. Àwọn ọmọ yìí ògo Olúwa máa jáde nínú ayé wọn. Ògo Olúwa máa jáde nínú ayé mi, máa fògo fọ́lọ́run, ayé àwọn ọmọ yìí máa fògo fọ́lọ́run. Ẹ tó bá ti nírètí bẹ́ẹ̀ ní Olúwa, àánú Olúwa á wá máa wọlé, àánú Olúwa á wá máa wà lára wa, á wá máa tún gbogbo nǹkan tí kò dáa, á máa túnṣe, á máa yí padà. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé sáàmù yìí ń pa Jésù Kristi ni o. Ní sáàmù yìí, Psalm 33, gbogbo ẹ̀ pátápátá nípa Jésù Kristi ni.
tá a bá ṣe tán ẹ lọ ka Romans chapter 8 verse 34 torí Jésù Kristi nísìnyí ó jókòó sọ́wọ́ ọ̀tún Ọlọ́run ni o kí ló ń ṣe fún wa ṣíṣe ló ń bẹ̀bẹ̀ fún wa gbogbo àwọn ìlérí gbogbo nǹkan tí David sọ Psalm 33 gbogbo ẹ̀ pátápátá òun ló ní í ṣe pẹ̀lú Jésù Kristi. He is faithful olódodo ni Jésù Kristi. He is faithful in his work nínú iṣẹ́ rẹ̀ gbogbo. Jesus Christ is faithful. He rules in righteousness inú òdodo ni òfin rẹ̀ gan is the son of righteousness. Shema. So righteousness yẹn when we talk of righteousness we talk of the Lord Jesus Christ. Ọlọ́run òdodo ni. Ọlọ́run onídàájọ́ náà onídodo náà ni ó máa ń ṣe ọmọ náà máa ń dájọ́ ni. He is sovereign over his control náà ló ń jọba òun ló ń ṣe àkóso lórí ohun gbogbo. Jesus Christ is sovereign. Shema. And òun ló ń kánsẹ̀lì wa òun ni counselor wa that's why we call him our counselor. Òun ló ń pa wá níyànjú òun ló ń fọ̀nà hàn wá ibi tá a máa gbà. He watches over us kò fi wá sílẹ̀ lọ́sàn-án lóru òní Jésù Kristi òun ló ń wò wá òun dẹ̀ ló ń tú wá sílẹ̀ kúrò nínú ìdè àwọn ẹni ibi nítorí our deliverer olùgbàlà wa ní olùtúsílẹ̀ o ó sì ní àpáta náà èyí tá a gbójúlé òun ní àpáta náà tá a gbójúlé so ẹni tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ ó ti ní ìrètí nínú Jésù Kristi gbogbo ìlérí wọ̀nyí gbogbo ló máa wá sí ìmúṣẹ nínú ayé wa. Mo fẹ́ conclude pẹ̀lú sórí kékeré kò ní take time. Pásítọ̀ kan tó wàásù ṣáájú Pásítọ̀ Adébóyè ní Holy Ghost service November ó sọ ń pa àwọn condemned criminal àwọn ọ̀daràn tó ti dájọ́ ọkú fún tí wọ́n ti ṣeṣẹ́ ibi tó jẹ́ pé wọ́n ti pààyàn bà nǹkan jẹ́ ṣe gbogbo ẹ̀ wọ́n ti dájọ́ ọkú fún wọn bọ̀tọ̀ Ọlọ́run wá rán pé kó lọ máa wàásù fún àwọn condemned criminal yẹn tó lọ ń wàásù fún wọn so lára wọn gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn in fact shortly after wọ́n rí ẹ̀bùn ẹ̀mí mímọ́ wọ́n rí gbà so wọ́n tó bá ti fẹ́ mú wọn lọ pa wọ́n inú wọn máa ń dùn ní wọ́n á máa rẹ́rìn-ín wọ́n á máa jó wọ́n sì wọ́n ní wọ́n kókò tó wọ́n fẹ́ tó ti bá rí scott ní o inú wọn á máa dùn wọ́n á máa jó so ìkan wà lọ́jọ́ kan tí pásítọ̀ yẹn lọ tí ó wá rí pé òun ìyẹn lọ́fẹ́ lọ pa lọ́jọ́ yẹn wọ́n mú yẹn wọ́n máa ń rán àwọn reverend father sí wọn pé ká lọ fún wọn ní holy communion láti jẹ kó tó di pé wọ́n á pa wọ́n ẹni yìí pẹ̀lú bọ́n ṣe dé bẹ́ẹ̀ ló dẹ̀ ń jó pẹ̀lú okùn tán fi dé gbogbo bẹ́ẹ̀ nínú ẹ̀ ń dùn tí gbogbo ojú ẹ̀ bright reverend father yẹn wá bí wípé kí wá yìí tí wọ́n bá ti fẹ́ kú bẹ́ẹ̀ yẹn gbogbo wọn máa ń ronú wọn máa ń sorí kodò ní pé kí ló dé jẹ́ pé ìwọ inú ẹ̀ kàn ń dùn títì ẹni ó tún jó ó ní father ó ní mo lérò pé o ti gba Jésù Kristi sínú ayé rẹ̀ torí tó o bá gba Jésù Kristi sínú ayé rẹ̀ ibi tóun lọ yìí ò lè lọ bẹ̀ ibi tóun lọ yìí ò lè lọ bẹ̀ ẹ wo condemned criminal ẹ wo ẹ tó jẹ́ pé wọ́n fẹ́ pa ó sì wà lójú ikú ṣùgbọ́n torí pé ó ti gbé Jésù Kristi sínú ayé rẹ̀ nítorí pé ó ti gba ẹ̀mí mímọ́ nítorí pé ó dúró ṣinṣin ó ti rí ojú ẹ̀ ti ṣe ó ti rí ọ̀run ó ti rí ibi tó ń lọ ó tún ṣe ìwàásù fún reverend father tó bá fún ní holy communion pé mo lérò pé kò sí pé kàn ń ṣe iṣẹ́ ètò kan ń wọṣọ yìí lásán ǹjẹ́ ó ti di àtúnbí ṣẹ́ni dídúró ṣinṣin ni ẹ́ nínú Ọlọ́run nítorí tó bá dúró ṣinṣin nínú Ọlọ́run ibi tóun lọ yìí ò mà lè lọ. Tàbá ṣe tán àlèkà 1 Corinthians chapter 6 verse 9 to 10 kẹwo gbogbo ẹni tí ò lè lọ sí ọ̀run. 1 Corinthians chapter 6 verse 9 to 10. Ó ní ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ lọ ka gbogbo àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ tán ní lè jogún ìjọba Ọlọ́run. Tó bá ṣì ń fàgbèrè ó sì ń ṣàgbèrè ó sì ń bọ òrìṣà ó sì ń ṣe panṣágà ṣẹmọ ó sì ń fi iniquity wà ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ń sùn ẹ̀jẹ̀ ń jí ni
ọkùnrin tó ń bọ́kùnrin ṣe, obìnrin tó ń bóbìnrin ṣe, ó sì ń jalè níbi iṣẹ́ wà yí nǹkan mọ́ra sódà kò sẹ́ni tó kúkú mọ̀ pé ìwọ ló ṣe àbí oṣù lójú kòkòrò ojú ẹ̀ ṣì wà ń ta nǹkan tó ní kò tẹ́ ẹ lọ́rùn, àbí ọ̀mùtí, àbí ẹlẹ́gàn, àbí alọ́nilọ́wọ́gbà, kò sí kankan nínú wọn tó máa jogún ìjọba Ọlọ́run. Àní ṣe gbogbo eléyìí lásán, gbogbo eléyìí tá à ń ṣe yìí ká bá lè méèkì ìjọba Ọlọ́run ni. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ṣì wà láàrin wa tá a dẹ̀ ń pariwo lójoojúmọ́ lórí òkè Síónì tó dẹ̀ mọ̀ pé aláìṣòótọ́ ni ẹ́, òun ṣiṣẹ́ fún Ọlọ́run o, pásítọ̀ tiẹ̀ ni ẹ́ nínú ìjọ pàápàá o, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wípé o kì í ṣe àtúnbí, kò sẹ́ni tó lè tàn Ọlọ́run, ọkàn lọ́lọ́run wò, so rẹ́ra rẹ sílẹ̀ níwájú Ọlọ́run, sọ pé Olúwa mo nílò ìrànlọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, mo fẹ́ di ajogún ọ̀run, ibi náà fẹ́ di ajogún ìgbàlà, tó bá mọ̀ pé ò tí ì gba Jésù Kristi sínú ayé rẹ̀, àbò ti gba Jésù Kristi ṣùgbọ́n ìwọ kan mọ̀ pé nísìn tí pè bá dún ò lè méèkì ẹ̀, kò síbi tó ń lọ. Ọmọ nǹkan tá a kà sílẹ̀ 1 Corinthians yìí ìkan ti kún fún bẹ́ẹ̀ tó sì ń fa ìsẹ́yìn, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo mára mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọrúkọ mi sínú ìwé ìyè. Èmi náà fẹ́ bá ìjọba bó ṣe jíǹde lọ́jọ́ kẹta, mo fẹ́ bá ọ jíǹde. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde ní ọjọ́ kẹta. Ẹni tó bá dẹ̀ sọ pẹ̀lú òótọ́, tó dẹ̀ fi gbogbo àyà rẹ̀ tó ń fi sọ, tó dẹ̀ gbé àgbélébùú náà tó ń tẹ̀lé Jésù Kristi, tí kò ṣe aláìṣòótọ́, tí kò ṣe méjèèjì papọ̀, tó ń tẹ̀lé Jésù yìí lóòótọ́ àti lódodo, Olúwa á dẹ̀ kọ orúkọ yín sínú ìwé ìyè. Lọ́jọ́ náà á sì ríra, á sì yọ̀mọ́ ara wa lórúkọ Jésù. Will you be ready when the Lord shall come? Will you be ready when the Lord shall come? I will be ready